ẹnu lẹ̀ ṣó ẹnu ọkọ́ báyìí iṣẹ́ tó rán mi ni mò ń jẹ́ o ṣé mo jẹ dáadáa. ẹ jẹ́ rí. Àjíkẹ́ gbogbo ajé tó wà lọ́ọ̀kan ẹ̀ wàá wá bọ́ síbẹ̀ wàá mẹ́yọkùn. bóyá lọ́wọ́ rẹ̀ níbi dígí tó wà. kí lo rí? ẹ tí wọ́n sọ lélẹ̀ gbogbo àgbègbè èmi ò mẹ́. Kí ni rádaràda ijó tó ń jó? Ṣẹ́yìn ti ṣetán láti. Ìṣòro! Ìtumọ̀ ijó tó ń jó ni pé kí Àjíkẹ́ aláta kó wá jẹ ìyálọ́jà lé wa lórí nínú ọjà yìí. Ijó tó ń jó yẹn bọ́ sí. Ṣé ẹ̀yin ṣetán láti jẹ ìyálọ́jà nínú ọjà yìí ni? Tí wọn ò bá wá ṣetán láti jẹ ìyálọ́jà, wọn ò wá rí ìyàn gidi kankan ní gbogbo inú ọjà yìí. Àfi Àjíkẹ́ tó játa ló ń tà. Ó wo inú ṣọ́ọ̀bù ẹ̀ kó wo ohun tó ń tà ni. Àjíkẹ́ bá wà nínú ọjà yìí ni. Èmi ò lè faramọ́ o. Èmi ò jù bẹ́ẹ̀. Tájíkẹ́ aláta bá wá pàṣẹ fún wa nínú ọjà. Tá a bá tẹ̀lé òfin ẹ̀ ńkọ́? Wo Àjíkẹ́ aláta a máa pàṣẹ fún àwọn aláta ẹgbẹ́ kò lè dé inú ṣọ́ọ̀bù mi wá pàṣẹ orí burúkú kankan. Ṣé o ti gbọ́ tí mo sọ fún ẹ? Kò lè pàṣẹ fèmí náà. Tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ gangan ni mo gbọ́ yẹn. Ó lòdì láti wá di aláta. wọ́n ní wípé oyè ọmọ rẹ o á tún wá jẹ́ àjẹ pẹ́pẹ́pẹ́pẹ́. àmín in fact olórí sọ fún mi kí n sọ fún yín special àdéléyìí special message ni wọ́n ní pé ṣẹ́rí lè tẹ̀ jẹ́ ìgbé kékeré ni o kékeré nínú oore tó pọ̀ tó ṣe ń bọ̀ ni wọ́n tún wá ní kí n sọ fún yín wípé anything tẹ́ bá fẹ́ nínú ìlú yìí as in any position tẹ́ bá fẹ́ in fact kókó nínú ìlú yìí gan kó jẹ́ lùbọ̀mí ìpè kẹ́kọ̀ọ́ náwó sí ni and it's all yours. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ olórí ẹni mò ń rọ́wọ́ wọ́n ṣe é mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ kú àbẹ̀wò ẹ ṣe gidi gan ni ẹ kú àdúró tì ẹ kú àtìlẹ́yìn mi o ẹ ṣe tẹ̀jẹ̀ kí n jábọ́ tẹ̀jẹ̀ kójú tì mí ẹ ṣe gidi gan ni. gbọ́
ẹgbẹ́ rere lẹgbẹ́ wa ẹgbẹ́ tó jẹ́ wípé ó máa ń gbọ́n òṣì dànù báyìí lára rẹ̀ tó bá ń gbọ́ ajé ògúngúlù sọ. ojú sábà owó ni o. owó tí mo gbà lọ́wọ́ láàárọ̀ yìí. Kí ló tó wá ń yọ mí lẹ́nu ṣé ò ní nọ́mbà mọ́mí ẹ̀ kó pé kó sọ fún pé owó tí mo kó fún ẹ ò pé ni. Bímbọ́ wo bí mi ò ṣeré owó tó kó fún mi ò pé mo fẹ́ jáde padà fún mi lówó mi náà mi ò láì bóyá ṣe báyìí náà. ṣé mi mo fún ẹ lówó ni mo béèrè owó lọ́wọ́ mọ́mí wọ́n dẹ̀ fún mi lówó wọ́n ní kí n yọ ti tèmi inú ẹ̀ kí kó ìtókù fún ẹ mo dẹ̀ fi jíṣẹ́ ó wá sọ fún mi pé owó pé ló pé wọ́n kó sọ fún wọn náà. wá ṣé òun wá ẹ̀mí ni àbó òun mú mi ṣeré fún mi lówó mi náà báwo ló ṣe ń ṣe báyìí. ṣùgbọ́n ó kè ṣá ṣó ti gbà yí pé gun ẹni mi ni wá dé máa bá mi sọ̀rọ̀ ṣàkàṣàkà ṣé mi àti ẹ wà nù ẹgbẹ́ ni kò dé lọ́bẹ̀ tó fún ẹ lówó ò ní nọ́mbà ẹ̀ kó pé ni. ó dà pé mo ṣe rí pé ó dà pé o fẹ́ take it easy màá change ẹ̀mọ́ ẹ lọ́wọ́ wa sórí ẹ yìí ni wá kí ló ń ṣe ẹ̀mọ́ náà mo lè bẹ́ẹ̀ tó lè jẹ́ pé wá kí ló ń ṣe náà màá gbé ojú ẹ̀ o. ṣe pariwo lọ́wọ́ bá ti yẹ wá gbá ojú Mo ẹ̀ wá- lọ mú fóònù kó lọ gbé ìyá ẹ̀ kó fi iye tó filẹ̀ fún ẹ má ní mi lára. mo mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ màá ṣe fún ẹ màá kọ́ lọ fẹjọ́ ẹ̀sùn ìyá ẹ náà lókè kí tó wá lù ẹ̀ pa ààrẹ tó balẹ̀ ẹ̀. àwọn ọ̀rẹ́ mi. olúwa mi èmi ni wọ́n lẹ́ni wá kí ló dé tí o ò ṣí géètì fún márúwá nígbà tó wà. olúwa yóò tí ì wá. kí ló dé tó jẹ́ pé nǹkan tí wọ́n bá ní kó ṣọ́ ò ní ṣọ́ ibi tó bá fi ẹlẹ́wọ̀n ṣọ́ ẹ̀ ṣọ́ ò kì í ṣọ́ bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n máa kúrò tiẹ̀ ni. lóòótọ́ ni mo gbọ́ hàn nù ìgbà tí mo sílẹ̀kùn tí mo wò ọlọ́kọ̀ ló wà ń bẹ̀ kì í so ní kẹ̀kẹ́ ìgbà tẹ́yẹ̀ sí ìgò mọ́tò táwọn kẹ̀kẹ́ rẹ̀ máa gbé jáde ní ọ̀jẹ́ sí géètì fún tọ̀hún. pẹ̀lẹ́ aláwìyé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ kí ni tiẹ̀ mọ́tò kan lówó márúwá lówó sọ fẹ́mi ṣàlàyé fẹ́mi wọ́n ló máa sọ yẹn fún. ó ti sọ fún mi ó pè mí pé òun ti dé géètì òun tẹ òun hàn títí ó ṣí géètì ìgbà tẹ́ pé àtàmọ́ ló máa ṣe. ẹlẹ́ẹ̀kejì tí mo gbọ́ ẹlẹ́ẹ̀kejì mo pè é ẹjẹ́ kí n lọ sílẹ̀. bùkátà rẹ̀ ò yá o. bọ̀ mọ́mí so nítorí ọ̀rọ̀ márúwá ò ṣe márúwá lẹ́ni kí lọ pé bàbá Bugatti wà kí ló dé tó jẹ́ wípé tẹ̀yin bá fẹ́ jáde kí máa ń gbé mọ́tò jáde máa ń wà lè máa gbé all the time lájú gbogbo cars tẹ nínú compound yìí. ó jọ torí ọlọ má rò mí lẹ́jọ́ lọ́yà ṣó fẹ́ mọ ìdí ọ̀rọ̀ ni má rò mí lẹ́jọ́. má rojọ́ títí kí ló dé kí ló dé wo alára ní tòun ọ̀tọ̀ ní títọ́lù ọ̀tọ̀ ní títọ́lù tọ̀lù èmi Àjíkẹ́ Alátàbí mi ṣe fẹ́ ṣe tèmi nìyẹn márúwá ni mo láì kó máa gbé mi tó bá dẹ̀ fẹ́ kí answer question ni ìwọ náà rí sí i tí má gbé márúwá ẹnu ṣọ́ọ̀pù mi ló ti máa drop mi má dẹ̀ fẹsẹ̀ stroll wọlé lọ torí ẹ̀ mo ṣe máa ń gbé márúwá but tí bá gbé mọ́tò mo ṣẹ̀ṣẹ̀ máa wábi tó máa park sí bó ti jẹ́ pé mo ní parking space mi ò dẹ̀ like láti máa drive èmi kọ́ ló mọ̀ pé mo ò like máa drive lọ sí shop like ẹ̀ márúwá yẹn easy fún mi kí ti bọ́ọ̀lẹ̀ ni màá ti kó kúrò mo ti wọlé kúrò mo ti débi tí mò ń lọ ó ti yó. mo kàn rò pé kò dákẹ́ máa fi comfort sílẹ̀ kẹ́ wá máa inconvenient ara yín why. mo ṣe fẹ́ nìyẹn òde alára ní tòun ọ̀tọ̀ ní títọ́lù ọ̀tọ̀ ní títọ́lù ọ̀tọ̀ ní tèmi Àjíkẹ́ Alátàbí mo ṣe fẹ́ nìyẹn jọ fílẹ̀ bẹ́ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ ó dẹ̀ wà bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe nǹkan. lọ́pọ̀ ìjìnà náà ni ìwọ náà ló fẹ́ try recipe kan tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ tó bá ti fẹ́ ṣe recipe ó dìgbà tí recipe bá jóná. afúnilóúnjẹ wọn wo bẹ. Tẹ́jẹ̀. ìyá ọlọ́jà ó yá. Jẹ́ kọ́ mọ̀.
Oh, another one is a counterfeit. Swale. Sá fún wọn. Ẹ máa bá wọn sọ̀rọ̀. Kí ló dé pé márúwá ọmọ wọn ní gbogbo gbà ṣáá? Ṣé òun ló wà tí ra mọ́tò ni? Ọlọ́ba ìjọba kó fún wọn ní mọ́tò. Ayé, ó ti gbàgbé ọ̀rọ̀ Yorùbá tó sọ pé tó bá yó kó panu, má ṣe kùn bọ́nbọ́n. Tó bá tún gbé mọ́tò wá sí ẹ̀ máa lo lásìkì yín. Lásìkì tèmi náà tẹ̀lé lò. Ọ̀gbẹ́ni Jẹ́mi lówó fẹ́mi lówó tíkẹ́ẹ̀tì ń jẹ́ra kúrò níbí. Ẹ padà gbowó tíkẹ́ẹ̀tì yín. Tí n bá padà tó bá fún mi lówó wàhálà ni o. Wàhálà wà. Báwo ni o? Tí làtà mọ́ mi kì í sáré bá wọn gbà táwọn wá pẹ́ tí ń pẹ́ tí mo tó. Àkọ́ má bínú mo ṣẹ̀ dé sọ ni, màá bá wọn lé. Ẹ jẹ́ kí n máa bá yín ṣe máa. Wà á ní sùúrù kí n dé ni. Ó gbọ́, ìtọ́ ni kó wá rán òòrùn yẹn, ìyí tí ọkọ̀ ẹ ló mọ́ dá sí. Wà á ní sùúrù ni, ìgbà tí bá ti ṣe tán ni. A ṣẹ̀ṣẹ̀ lé, màá kó lé ẹ lọ́wọ́. Ó gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé lóòótọ́ ọ̀dọ̀ yín lárábìnrin yẹn dúró sí tó fẹ́ rajà. Ìdí nìyẹn tí mo ṣe pẹ́ nìyẹn padà wípé kó wá rajà lọ́mí báyìí kó wá rajà lọ́dọ̀ yín. Ó wá bù mí láṣọ so n tó fi ta fi bẹ̀rẹ̀ sí ní jà nìyẹn. Ṣé ń gbọ́yà lọ́jà? Ṣé ẹ̀ka máa lọ́dá nínú ọjà yìí ká má tajà mọ́? Ó dáa. Ṣé lẹ́yìn méjèèjì ń tẹ́ ṣe tó dùn mí jù ni wípé ẹ mú ara yẹn bẹ̀ sí nọra yín. Mi ti sọ fún yín pé tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin yín ẹ máa ní sùúrù kí n dé kí n wá dá ẹjọ́. Ẹ wá dúró dè mí, ẹ wá bọ́ sáàrin títí ẹ bẹ̀rẹ̀ sí ní jà. Ṣé ẹ fẹ́ tú ọjà lé mi lórí ni? Ẹ fẹ́ tú ọjà lé mi lórí káríwó kọ́ kí gbogbo èèyàn máa pé lé yín lórí. Ìwọ dẹ̀ rèé, ìwọ ló súnmọ́ mi jù ní gbogbo ọjà yìí. Ṣó yẹ kí ìwọ gọ̀gọ̀ kó máa ṣe kó máa wúrú wà yẹn? Kí ni tiẹ̀ téèyàn bá déwájú mi tó fẹ́ rajà tó bá dúró títí á lọ síbi tó bá wù ẹ jẹ́ káwọn èèyàn máa ra ọjà níbi tó bá wù wọ́n. Kùdùgbà tẹ́ bá pẹ́ ẹ lè ṣọ́ra ajé àmọ́ kí n tiẹ̀ kí ló dá sí fún? Kí ló dá sí fún? Òde fọlọ́jà ilẹ̀ kò ní òde ìfún kó ṣe ọrọ̀ ajé ọjà tiẹ̀. Sórí tó ṣe yìí máa fi ẹjọ́ fún. Nítorí wípé abẹ tá a fi fá orí igun kò ní di orí àkàlàbàgbò ká sọ pé abẹ náà kú. Mi ní nítorí pé o súnmọ́ mi ní dá sẹ̀ríà fún. Tó bá dijọ́ mi bẹ́ẹ̀ ṣe máa ṣe wájú mi lẹ́ ṣe máa ṣe ńgbà tí n bá sílẹ̀. Láti ìsìn lọ wàá lọ kó gbogbo ẹrù ẹ kó o ti ṣọ́ọ̀bù ẹ ọ̀sẹ̀ kan ló máa fi gbélé tó ní wá tajà. Ìyálọ́jà lórí oore. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ìyálọ́jà ni mo ti pàṣẹ. Ẹ má bínú o. Mo ti fáìtì lọ́jà yẹn nípòdì tó bá ti rẹ̀ sí ní ẹ bá ti rẹ̀ sí ní jà ẹ máa fi ní dòfin lọ ti ṣọ́ọ̀bù tó máa lọ ní. Olùwọ́ náà ti rí mi ẹni tó bá ti pàṣẹ lè fèrè lọ́jà yìí máa fi dòfin. Ìyálọ́jà ẹ ṣe máa há mọ̀ ta o. Èmi Làjíkẹ́ yẹ̀yẹ́ nítorí pé mo ní kán bá rajà tí mò ń gbé jẹ yìí ó yẹ̀yẹ́ mi nínú ọjà ó ní kí n má patẹ̀ mọ́ fọ́sẹ̀ kan ẹjọ́ kí ló fẹ́ kí n jẹ kí ni nǹkan tó fẹ́ kí n máa jẹ Àjíkẹ́ máa fàyè ń hàn ẹ́ Àjíkẹ́ wàá gbà má jẹ́ kó dá mi mọ̀ àfi tó o bá jí lọ́jọ́ kan táfẹ́fẹ́ ò bá kún ẹ lára o àbí tó o jí tí o jata tó o jí tó o jẹpo. Àjíkẹ́ máa jẹ́ kó o mọ̀ wípé èèyàn kan kì í gbá ṣọṣọ lójú bẹ́ẹ̀ a kì í ta ọ̀rẹ́ lọ́fà Àjíkẹ́ máa fàyè hàn ẹ́. báwo lè sáré lọ bẹ́ẹ̀ ṣe ẹ̀. Ọ̀gbẹ́ni èmi ń lọ jàre aláyẹ̀kẹ́ láà ń dúró dè gọ́gọ́dà.
Ojú sì wà olùkọ́ wa lókè ṣètò aṣọ ọgbẹ́ bó ló sáré lọ. aláyé tẹ́lẹ̀ à ń dúró dédé mi ò ní time kí ló ṣẹlẹ̀. ó máa dìbà wọ́n dìbà. ẹ̀gbọ́n ẹjọ́ ta ló máa clear bills ni. Olórí burúkú lélẹ̀ ní òbẹ̀rẹ̀ ló ń béèrè. àwọn táwa ṣe dájá yé dáa ṣe wò kán bẹ́ẹ̀ ṣé ìrí tó rí wa bí olóòórùn ni ló ṣe ẹ̀ náà á ní kó ní sùúrù. ẹ má bínú kò sí nǹkan tó kàn mí nǹkan tèmi tíra ti sọ ni pé kẹ́ ẹ ti san owó drinks tẹ́ mu lè mí sùn. èló ló fi ṣe bẹ́ẹ̀dì. ọmọ màmá olówó ti dé ó tán eléyìí fẹ́ máa yẹ̀yẹ́ wa ló máa dọ̀tí wa ó fẹ́ máa embarrass wa pé òkè o àwa o káwa sanwó kíní kan. alaye nígbà ó dà pé nǹkan wà lórí ṣé alaye tẹ́ ń dúró lè tẹ́ ń ṣe bí olórí burúkú. àṣà máa lélẹ̀ iṣẹ́ ojúdù ọlẹ́sìn kò mọ̀ ojú oríyàn. wèrè ṣe ìyá yìí. àbí èlé èmi ò jẹ́bi owó jẹ́ gẹ́gẹ́ mẹ́ta kí ló kí o máa ti gẹ́gẹ́ máa ọ̀hún mẹ́lẹ̀ èlé ló náwó sáà lẹ́nu. alaye ẹ̀dá wèrè alaye lélẹ̀ o Mohammed gẹ́gẹ́ àmẹ́dà ní China. o fẹ́ máa fọlá ayé mi pa ìsọjà wèrè ni. wèrè máa lélẹ̀ jẹ́ ṣé lórí burúkú ni. sórí ẹ̀ yìí ni. jẹ́kọ̀ mọ̀ orí ẹ̀ yìí. jẹ́kọ̀ mọ̀. o kí ló ṣe báyìí fún náà. ẹ̀gbọ́n ẹ bá ti má ṣe bá ẹgbẹ́ má ṣe ẹgbẹ́ ta ló máa gbé ń sin ẹjọ́. so madam ẹjọ́ wọn ti ní kọ́ lọ́mú wá ń sìn. ṣùgbọ́n ẹ ní láti máa bá Samuel sọ̀rọ̀ ẹ máa bá Samuel sọ̀rọ̀ Samuel ń dojú tì yín láwùjọ. madam Samuel ń ba orúkọ yín jẹ́ Samuel ń dojú tì yín Samuel ò wà tó dára rárá and you Samuel sórí tí wọ́n bá tún mú ẹ débi má yẹ kó yà ẹ́ lẹ́nu pé court ló ti máa bára ẹ̀ and decision tó bá jẹ́ ti take ń bẹ̀ ò ní final o. fọlọ́ọ̀ṣọ́ sá ẹ pèpè ẹ bẹ́ẹ̀ gbọ́ndẹ̀ kó lè kó gbogbo àwọn nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ fún kẹta. kò tí pé mo appreciate gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe fún mi. madam ọ̀rọ̀ di ọ̀rọ̀ èmi àti yín báyìí gbogbo nǹkan tí mò ń gbà lọ́wọ́ yín ni jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ ó lòdì sófin ìjọba ọba kan máa jẹ tí ò ní mọ Fáráò mọ́ tí wọ́n bá gbé mi kúrò níbi báwo lọ́rọ̀ Samuel ṣe máa wá rí ẹ ní láti bá Samuel sọ̀rọ̀ gan-an Samuel ń dojú tì yín o. mo ń bá sọ̀rọ̀ mo máa ń bá sọ̀rọ̀ kò yé mi náà mọ́ ni ọ̀rẹ́ ò tiẹ̀ wá ó ti wá fẹ́ tojú sú mi kò yé mi mọ́. ẹ̀ ń rárá àlù jẹ ẹ̀ ń rí aráàlú ta Samuel náà tó wá fẹ́ rí aráàlú dànù kò dá o kò dá o ní tèmi náà ń gbà ní ọjọ́ mọ́ tí mo lè sọ o. mo bá sọ̀rọ̀ kò tí ẹ ń bá sọ̀rọ̀ mi ò kò yé mi náà ni ẹ ṣe mo ò kò máa change ọmọ àbá mi kò sí ní ẹ ṣe mi dúpẹ́ thank you so much. ọkọ mo kò sọ ọ́ sí ní mọ́tò òkè má ṣe sùúrù bó ṣe rí pé ọ̀rọ̀ ti rí bó ṣe rí yẹn wà rọra relax wá ṣe sùúrù dágùn. ẹni kì í ní sùúrù kì í ní sùúrù ṣé mo ti ní sùúrù tó ní bàbá yẹn provoke mi ni mo jẹ́ ṣe nǹkan tí mo ṣe ìwé lẹ́yìn sọ yìí ẹlẹ́ni dá mi lẹ́bi ṣé ẹ̀bi mi ni. èmi ò mọ̀ pé òun ló provoke ẹ̀ èmi ò mọ̀. mummy wo kí ló dé tẹ̀ ń ṣe báyìí fún bọ̀bọ̀ yìí kí ló dé fowó ra lórí ọmọ ṣe nǹkan tí kò dá tó yẹ kẹ́ bá wí ẹ̀dẹ̀ sọ pé ó kò ní sùúrù ó provoke ẹ̀ ọ̀rọ̀ ṣíwó ló ń sọ lẹ́ni tó ń dùn náà. èlò sórí yín pé ṣá. orí ẹni ò pé ṣẹ́rí bóyá bá mi sọ̀rọ̀ ṣẹ́rí pé orí ọmọ yín ò pé rárá orí ò pé rárá òun fọ́gbò kiri ó ṣòṣì kiri inú ẹ̀ ń dùn. ṣe bóun náà mo ti ń bá wí yìí àmọ́ mo pé gbà mí bí òun bá provoke èèyàn inú máa máa bíyàn ni kó tó ń ṣe é nìyẹn. kó gbogbo tó máa gbélé ìtọ́jú tí ó tọ́jú tí fámìlì wa wọ́n provoke ẹ̀ báwo ṣì kó lára mi jọ orí ẹ̀ ló dàrú ṣẹ́yìn bóyá bá mi sọ̀rọ̀ ṣẹ́yìn bóyá bá mi sọ̀rọ̀. mo wo ojú ònìyàn bẹ̀rẹ̀ ni. sori ti bá gbá ojú ẹ o lè má jẹ. ọmọ yìí o. tó torí Ọlọ́run ọmọ tèmi ò ní kú. wọn ò bí ẹ dá sórí ìyá ẹ tó jókòó yìí kò bí ẹ dá kó fọwọ́ ẹ̀kọ́ mi. ìṣẹ́jú kan ló kù kò tẹ́. olùsí ọmọ sọmọlélẹ̀ ọmọlélẹ̀. ọba mi ìwọ náà ṣe sùn. ẹ tí mo bí tẹ ti fẹ́ tán. wọ́n mi ẹ̀ fi mí lẹ̀ jọ ẹ gbọ́ ọmọ jẹ́ ẹ̀dẹ̀ ń sọ pé kó máa ṣe sùúrù èèyàn dójú tí ó fọ́gò kákàkiri. bá fi lò ó máa ra máa fún díẹ̀ ní. ọmọ pò ó lọ rí. ẹ máa gba níkẹ́ àti bímọ kí ló ṣe mọ́mì. bóyá kò tẹ̀lé wọn kò bí wọn irú
ròǹbò ṣe bí boyfriend ẹ ló tún ti lọ dáràn ó tún ti lọ fọyàn lórí bó ṣe máa ń ṣe kó ṣáà máa dúdú ti family yìí kí ló dé kí la ṣe fún náà. má bá sọ̀rọ̀ ẹ má bínú. ọlọ́àjò gbọ́. excuse me. ọmọ tó bá kúkú bá wí tí ò gbọ́ ó máa parun lójijì ni. ìfẹ́ mo ti ní kó jọ kó má bínú sí mi náà. no kí ni problem ẹ ṣé o fẹ́ change ni ṣé o fẹ́ change nítorí Ọlọ́run o lọ sí club lánàá o lọ fọ́ọ̀gùn mọ́ rẹ lórí is that fair kí ni problem ẹ náà ìwọ lẹ́ni ìwọ lánàá bí ẹ̀kọ́ akọmọjẹ why. kò ṣe bí àwọn mọ̀ọ́mọ̀ ọ̀bọ yẹn provoke mi ni náà má bínú. jọ mo fẹ́ kó change tó o bá change èmi ò lè continue pẹ̀lú eléyìí o mo máa fi ẹ́lẹ̀ ni o. baby I want you to give me the last chance I promise I will change. o ti sọ last chance yẹn mi I can't continue bóyá kí n lè fi ẹ́lẹ̀ kí n máa lọ́n tèmi. like you don't know my life is incomplete without you please I love you please. tó bá fún mi lẹ̀ mo máa kú jọ please I'm begging you please. o ti sọ pé o máa change láti jọjọ yìí but o change now the same thing ló continue láti máa ṣe. this is your very last chance. Yeah. after this tó o bá ti lè change o parí láàrin mi àti ẹ. are you sure. of course. are you sure. 100% sure. Madam, tí mo rán lórí yín, mo rí pé ẹ need a lot of rest. Ẹ kí n rest rárá tó. Bóyá lórí iṣẹ́ yín ni, àbí àwọn ọmọ máa ń disturb yín lé. So with that, as your family doctor, I advise yín pé kẹ́ wà níbí báyìí maybe for like a week. Doctor, ẹ má jẹ́ kí n purọ́ fún yín. Kò lè sáyé rest kankan. Ṣé ẹni tó bá lóògùn tẹ́ fẹ́ fún mi ẹ fún mi máa lọ lé mi máa lọ lù mú iye tí mo jẹ yín ìyá lọ́jà mà ní mi ì lè fi ọjọ́ kan kúrò lọ́jà ṣé kọjá wa tún lé mi lórí ni ìwé iṣẹ́ ìrora fún mi lóògùn kí n máa lọ ẹ jọ̀ọ́ kò sáyé gbogbo kí n gba bẹ́ẹ̀dì ẹ̀gbọ́n bọ́mọ tí fẹ́ ráyè yẹn kò yọ o. ṣé tí nǹkan tó ń sọ ń sìn iṣẹ́ ọjà ṣé ọjà tẹ́ ń sọ ń sìn ọlọ́run ní jẹ́ o tí ẹ̀ bá sí mọ́ ṣé ọjà oní continue ọmọ yẹn máa tajà náà. So as a physician you just need to rest, a lot of rest. Àníkẹ́ fi gbogbo yẹn lẹ̀ dọ́tọ̀ ṣé mo ti gba bẹ́ẹ̀dì síbí yìí lójú yìí láti jọ́ tẹ̀sí tírìtì ṣé mo sùn ọjọ́ kan bíbá yẹn ẹ wò ẹ ṣáàfù gbogbo yẹn lẹ̀ ẹ jẹ́ kí mi máa lọ oògùn tẹ́ bá fẹ́ kọ fún mi ẹ kọ fún mi máa lò ara mi máa yá gágá má ti lò ó sì tí mo ti gbé lura máa wà òkè ẹ sì bá wò kí ló dé. Wẹ́ tẹ́ bá insist máa kọ ohun oògùn kan fún yín sórí àyè máa lọ sí pharmacy ẹgbà ń bẹ̀. ṣé dókítà ṣé gan-an mo ti lọ sọ sí ọgbà tí mo dé hospital dókítà jẹ́ fún mi pé mo máa fún mi lóògùn fine gbogbo oògùn tó bá tún yẹ èmi láti wà on bed rest for 5 to 8 days or something. ó jẹ́ ẹ̀bí kò bá fún yín ní 5 months ṣé kò ná máa ní. kí lẹ́yìn wá sọ. kí ni mo fẹ́ sọ fún mo ti sọ mo ní ìjọ tó yọ lọ oògùn yẹn fún mi mo wà okay tó bá ti fún mi lóògùn I'm fine but bed rest. mi ò gbọ́ rẹ́ẹ̀rì. tó dẹ̀ yé mi tó yé. ó yé mi pa àti ó yé mi jù. tàjọ mọ bó ṣe ń lọ èmi kọ́ fúnra ara mi bóyá kí n sọ pé fúnra mo discharge ara mi mi ìjókòó 1 minute iwájú mo ní mo sọ ṣàfún mi lóògùn máa lóògùn máa wà o. ẹ wo ẹ jẹ́ra jókòó sílé kẹ́ra máa lo chọ́ọ̀kì yín jẹ́jẹ́ bẹ́ẹ̀ yẹn kẹ́yìn gan dára yá. ìyá wọn ní kí wọ́n lọ sí pé kí wọ́n bẹ̀rẹ̀ àlàáfíà yẹn ìdúró sí ibẹ̀ mi sí mi mo ti get better ṣá fine god. tó tẹ̀ wọ́n kàn ní màá láì tó máa ń ṣe ṣé wáyé tó ṣe fún wa lápọ́ngì lọ́jọ́ sí i èèyàn kan pé ló ti ṣe wáyé tó ṣe fún mi lápọ́ngì yẹn rí ìyẹn PK Force Obesere ìwọ lè nọ́mbà 2 èèyàn tó máa ṣe wáyé tajà ajá yín lápọ́ngì yẹn gan mẹ́rin. sórí nǹkan kan tó mi máa sọ ni pé torí bọ̀bọ̀ ẹ̀ ọ̀hún tí ì dààmú. wọ́n dààmú ní. àmọ́ èmi fẹ́ kó ṣe kankan lọ́jọ́ kan a kò máa gbé mọ́tò a lè máa kówó sẹ́yìn búùtù a lè máa fún anybody tó bá ti kọjá lórí títì. a máa ń dáṣà àwọn èèyàn. sórí ẹ tó bá wà kó òun ò mọ̀ ẹ́ ń gbà yẹn ẹrú owó ni
wà láìta lásìmọ́ mi lára because ó kọ̀kọ̀ gbé owó mọ́ sí ẹ̀ kọ̀kọ̀ gbé bóyá bíi 10 million ká gbé sẹ́yìn mú ká lè máa pín ká máa dà sókè báyìí ká máa dà ká máa yá sílẹ̀ ilẹ̀ káwọn èèyàn máa wò ó kókè àwọn ọmọ wo leléyìí àwọn màkébàjẹ́ wo leléyìí. wo èyí tó bá lóun ò mọ kò mọ ẹni wọ́n kọ́kọ́ ló ń pè alámùtí ẹ ó ṣèèyàn jù ẹ́ òun tó bá ti kó ilẹ̀ bẹ́ẹ̀ ká wọ 7 and 8 àbí kí ló fi. anything goes ìsìnkú tí ò rọ̀ lọ́rùn ṣe rí àlàyé ọmọ olóòlò ẹ. wọ́n bí wá. wọ́n bẹ rí níbi wọn ló ń pè é. orí ẹ̀ yìí ni ṣé o gbọ́ pà ń pè ẹ́ ni àwọn ọ̀rọ̀ mi tó dúró ni ó jí fún ẹ ó fọ́ fún ẹ ó lá ẹ ó dẹ̀ ní ká wù ẹ́ á dẹ̀ tún wà tún pè ó ṣe bí wèrè wọ́n bí. ó ń ṣì èrè ni. kí ló fẹ́ forí burúkú láàrin mi àtẹ̀mọ́ mọ́ ẹ́ rí. wọ́n mẹ́gbẹ́ o. kí ló ṣẹlẹ̀ ó dáyọ̀ mọ̀ ni. sọfẹ́ má gbèjà o. bàbá ó yẹ kí n nu ilé pa ní. ẹbí mi náà jọ. má bà á tún ara ṣe kò nà fúnra rẹ̀ níbo ló lọ níbo ló lọ ṣé òun fọ́ fún ni òun fọ́ wo. ẹ ṣe máa láti mọ mọ ya yín rí ni kí ló fẹ́ forí burúkú lọ. tó o bá nu fúnra rẹ̀ bó ṣe wà yẹn o ṣàlàyé mi mọ́ láti òdì lọ o bó ṣe. Oh God. Bàbá fún ẹ̀bà máa gbá ojú. Yéèmí. Wo ayé rẹ̀ máa bàjẹ́ ni. Má bọ̀, ìwọ má bọ̀, ó sún ọ̀pọ̀ ẹ̀ má bọ̀. Ó ti lọ ni. Ó ti lọ. Olóṣì wèrè. Wọ́n má jò bá fàájì wá jẹ́. Owó pátá gan. Má jò bá fàájì wá jẹ́ sẹ́. Owó pátá. Àwọn tí mo kí ní jìnnà díẹ̀ o. Ṣó tún ẹ̀? Wèrè lórí burúkú ààrẹ lọ́jọ́ kìíní àná wá ń pè ẹ̀ èmi pè é fàlàyé tèmi kó dálàyé tèmi lóhùn tó wọ champion how you play o dá lóhùn ó fi pa o tún wá dá lóhùn lásán tó yẹ kó máa lọ jẹjẹjẹjẹ ara ẹ o wá gbá létí ọmọ ológo o gbọ́ ọmọ ológo létí eléníyàn ayé máa bàjẹ́ ni kò dáyọ̀ mọ̀ ìwọ o fẹ́ gbọ́ ṣé bó ṣe wà rẹ̀ gbogbo nǹkan tó fi gara ń jọ yẹn ìyá tó yẹ kó jẹ́ o post ẹni wá. wo tẹ̀ fẹ́ gbọ́ gbogbo ètò ìṣòro ń bá sọ́dọ̀ tì ní sórí gbogbo ìyá tó tọ́jú pamọ́ láti yóò fi sírí sáàbù wá jẹ́ lódìdí lónìí spadi tí ṣọba pẹ́ ni kò kí ń pẹ́ ṣe kí ló ń ṣe báyìí jẹ́ kó mọ̀ lọ́dọ̀ kẹsẹ̀ jọ. gbé fún ọ̀rẹ́ mi gẹ́gẹ́ ẹrù ńlá ló wà nídìí ẹ̀ ó gùn tó yìí àti bí ọ̀pá ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí ti wá ga níbi tí wọ́n ti mú ọ ṣùgbọ́n ẹni tí mò ń wò ń bẹ̀ ni pé tí a bá rí owó ọ̀rọ̀ owó là ń sọ yìí ẹ̀yin ṣáà ti fún mi lówó kémi náà wá fi dí gbogbo àwọn ibi tó yẹ kí n fi dí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí á yanjú. ọ̀rọ̀ tó wó bá ṣe ti ilẹ̀ ló ń gbé tẹ̀yìn ni wípé ṣáà mi ṣọpẹ́ mọ́ mi ò lọ sẹ́wọ̀n mo fi ọlọ́run ọba bẹ̀yìn ẹjọ́ ẹ̀mẹ́ ìkójú tì mí tí mi bá náwó lé wọn lórí kí ni mo ṣe wá ti fẹ́ máa náwó ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà lórí owó náà ni ṣé lẹ́yìn owó ni olówó ti ṣeun gbogbo tán ìyá ló máa jọmọ tálíkà ẹ̀yìn ẹ̀fẹ̀mí àti wọ́n lẹ̀ káàjọ pọ̀. ẹ wá jọ kí wá ṣe wípé mo wá fún yín lówó tán ọ̀rọ̀ tún wá bẹ́yìn yan ẹ ti gbọ́ tójú bá yọjú pé òun má yẹ̀ o. ẹ mọ̀ mí lánàá kó tó dé ni ṣe nígbà tá àti ìṣòṣàgùn à ń ṣòṣà ẹ̀yin ẹ folóòṣà pẹ̀lú òòṣà ilẹ̀ ẹ rí i pé tó bá yá òòṣà máa jẹ̀kọ ẹ̀yin ṣáà ti ṣe nọ́mà ẹ jẹ́ kí mi rọwọ́ yín tí bá ti rọwọ́ yín á fi dí ògbó tó yẹ ká fi dí á dẹ̀ níyànjú ẹ̀. credit account ṣe. ẹ ṣeun. orí ẹkún náà ní ṣùgbọ́n kí ló dé. níṣẹ́ ní sunkún ṣẹ̀ṣẹ̀ ni kéèyàn máa lówó ni ládùúgbò gbogbo kan tọmọ sámọ yẹn ṣe fún mi wọ́n dẹ̀dẹ̀jọ́ yẹn nu wọ́n á ní pé kémi gbowó ọ̀dà mi kémi gbowó ẹjọ́ ṣé tí mo bá gbowó ṣó tó nǹkan tọmọ yẹn ti bàjẹ́ lára mi. bọ ọbẹ gan mọ lọ́wọ́ ọbẹ ti ṣe nǹkan tó mọ.
jẹ́ ìyẹn wò. Gbogbo nǹkan tẹ́ ń mu yìí, èmi ò túbọ̀ lọ mú ilé ìkún wèrè orí mi o. Bàbá má parí ẹ̀ bó ṣe wà yìí. Aláyé kí ló fẹ́ rán fún ẹ? Màá fún lówó. Kí ló máa ń ṣe yín bọ́ọ̀sì yìí náà? Kí ló máa ń ṣe yín? Irú tí ń wojú ẹ̀ kí yẹn kí n calculate. Ṣé kò mọ ọmọ mi? Àgbàlagbà ẹ kọ́kọ́ kágbàlagbà kò fọ̀rọ̀ mọ́ mi ẹlẹ́mìí dáadé dóyò. Wà á kí àgbàlagbà bọ́dà ẹ pẹ̀lẹ́jà sáàfin àlẹ́ wa. Ẹ jẹ́ àmà lọ. Ní mo sọ ni ó ti yé bẹ́ẹ̀ ma. Kẹ́ máa lọ́bọ̀. Kẹ́ máa lọ bí ọ. Ẹ̀gbọ́n Mẹ́sì àbí? Bó máa rí mi lọ́tọ̀ lẹ́nu. Mo mọ mọ́ mi àbí? Ṣé ìyá rere? Ṣé ẹ̀gbọ́n. Ṣé báyìí tó wo sọ fún mọ́mí ẹ pé ọjà mi tó kù wàá bá mi gbé tó bá ti yá màá pè wọ́n wàá lè kó wá fún mi. Ok ma mo ti gbọ́ ma ẹ bá ń gbé sílẹ̀ o. Ẹ káàárọ̀ mà. Yes ma. Hello. Ṣé kò sí ṣá? Mo ti bọ̀. Mo ti bọ̀ sí. Ọlọ́run má jẹ́ dáhùn. Ẹ káàbọ̀ mà. Dókítà. Ṣé rí bí wọ́n ṣe gbé débi báyìí ni mo ní láti pè yín yẹn. Condition yẹn ó critical gan. In fact, orí heart ń bíbá ẹni bọ́n yẹn ti bà. Èmi náà rí i. Meanwhile, a ti attend sí, a dẹ̀ ti ṣe gbogbo necessary thing lórí ẹ̀. But yet, chances ẹ̀ láti live ó slim gan. Ẹ jọ̀ọ́, ẹ ṣáà má jẹ́ kókó ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. So, àwa akọ̀ǹgbìyànjú ti wá ni. Ọlọ́run ló ní ìwòsàn. So, ẹ fọkàn balẹ̀, àwọn máa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ. Ṣé ti gbọ́? Ẹ wo gbogbo nǹkan tẹ bá ní ìdẹ ṣáà sọ fún mi. Ẹ ṣáà make sure pé kókó ẹ jọ̀ọ́. Anything tẹ bá fẹ́ gbà máa fún yín. Kò sí problem ma. Ẹ kú ọjà o. Ẹ rọra. Ìyá lọ́jà ńkọ́? Wọ́n máa sí lè. Èmi fẹ́ ra ta o. Kí ló ṣẹlẹ̀? Ó dáràn. Ata. Dókítà, màmá rí lẹ́tà. Wọ́n sí níbi tí báwo? Ẹ má dá wọn lé, má bá wọn tajà o. Ẹ má bá wọn kó ọjà wọn, kí bá wọn tajà o. Eléyìí lẹ fẹ́ rẹ̀ jàre ẹjẹ́ báyìí. Ẹ bá mi kóhun, ẹ bá ń kóhun. Márúwá, wo ibi tó já mi lẹ̀ sí ẹ̀ máa bọ̀ padà ń bẹ̀ báyìí. Àdínkù wá tó wá gbé mi padà. Ọjà náà ni. Ó jẹ́ jù torí Ọlọ́run. Wọ́n máa ń wọ̀nù yìí, ẹ máa gbọ́. Ìyá lọ́jà ìyá àtàwọn máa ń dà pọ̀. Yọ ọ̀dà fún yín. Owó yọ ọ̀dà fún yín. Ẹ bá mi kí wọn kó wọlé ṣe o. Máa fowó wọn jíjẹ́ fún wọn tó bá dé. Irú wa náà ni mo kóra mi sí kémi ti ṣe mistake báyìí. Ìgbàgbé tẹ̀ ṣe mí mo dáhùn. Gbèsè ata.
ìyá kí ló ń ṣe yín náà. ẹ̀yin là ń dúró dé báwo lè ṣe ń na agolo báyìí ẹ wo agolo tẹ́ ẹ̀ nù yìí agolo tẹ́ ẹ̀ nù yìí yẹ pé o gbọ́dọ̀ síbẹ̀ òkúta o gbọ́dọ̀ síbẹ̀ o gbàtẹ́ dẹ̀ wáṣẹ́ wá ó dẹ̀ sùn mí gbàtẹ́ wáṣẹ́ wá ń sìn ẹ̀ ń ṣojú àánú ni a fún yín iṣẹ́ tó ń sìn òun lẹ̀ ń ṣe bákan yìí èmi máa fẹ́ join su festival o máa fẹ́ join su Mr Festival o. mo tiẹ̀ ti ṣe tán. ẹ ti ṣe tán ẹ̀yẹ má ṣe ẹ̀yẹ má ṣe mo fún yín ní ìṣẹ́jú kan. mo ti ṣe mo bá kó gbogbo ẹ̀wọ̀ ma. ẹ má kó ẹ̀yẹ tẹ má kó. ẹ má bọ̀ mo kí tẹ bá rí mi náà bẹ́ẹ̀ máa ṣe nìyẹn ká ní kì í ṣe pé bí àwọn orin ìpàdé yìí sì nǹkan yá mi tó bá dọjọ́ kejì má pè mí o èmi gan ni màá kún ẹ lára màá kówó ẹ mo ti rọ́wọ́ mi gbà ẹ wá ń sá káàkiri. rárá mi ò tiẹ̀ sá. ẹ sá ẹ rọ́nà àwẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé sórí òní bínú ni ìgbà tó fún mi lówó yẹn tí mo. kò wá ní dáfẹ́ tó ṣe báyìí fún yín ṣàrí bẹ́ẹ̀ mi ṣe wà lẹ́nìí mi ò tí ì rí ẹni tó máa sọ fún mi pé kí n má gbowó mi kí tó kúrò bí. ẹ wọ ẹ fún mi lọ́wọ́ kẹ́kọ̀ọ́ ọmọ yẹn ṣe ń dànù dá kí ni pírọ́blẹ́mù yìí ṣé torí mò ń wò yìí. ojú títì màlá. mi ò gbádùn kí ló ń ṣojú títì mi ò gbádùn bàbá yín bàbá yín má gbowó máa gba owó mi mọ̀nà káàkiri. mo jẹ fáìsì tán ǹjẹ́ là ń sọ iye ẹ̀mọ̀ kan tó ń jẹ embarrassment ẹ̀mọ̀ kan tó ń jẹ bẹ́ẹ̀ kálẹ̀ mọ̀nà ẹ ti fún mi lọ́wọ́ mi ẹ̀yà láì ní làákàyè ìyá gbàrà àgbẹ̀yà ní ẹ̀ lórí tẹ̀ ń rò ẹ tún kú pàwọ́dà mọ́tara yìí sọ ẹ fojú mọ́tara yìí ẹ jẹ gbèsè ẹ tún tójú ẹ ní làákàyè ẹ wò ẹ yá pa wọn tó. sùúrù ẹni tẹ̀lé àrẹ sùúrù bíi ti báwo. wo o mọ̀ kan jẹ́ kí èmi yá tẹ́ǹtì àbúrò mi. ó dàbẹ̀ forí gbálẹ̀ àbúrò yìí bíi ti báwo. ẹ gbọ́ ọ lọ jáde kẹsàn-án kọ́ta fẹ́ sọ. sanwó yìí kọ́ máa sán láti fárèwé. kí ló ṣẹlẹ̀. ẹbí wọn fúnra ẹ má béèrè béèrè lọ́mọ ẹbí wọn yẹ sọ̀rọ̀ ń bá yín wí. ó ń bá mi ṣeré ni ọ̀rọ̀ kan ló. ẹ ti da kálò lò bá yẹ ẹ lè sọ̀rọ̀ mọ́ àǹtí ṣe fẹ́ gbọ́ ó jẹ mi ní 2,000 naira odidi 2,000 naira látọ̀dọ̀ ẹ̀wọ̀n fún mi wọ́n bẹ̀rẹ̀ sí sákàkiri mo dẹ̀ máa gbó mi bíbá ike tó kúrò lẹ́nu. 1,008 mà ní kò máa pé ó ti rẹ̀ yí jù. 2,000 naira. ẹ wọlé kẹ kó o jáde má béèrè question tí ò ní lẹ́sìrì lọ́wọ́ tí. ká ní wọ́n yẹ tí wà lọ́wọ́ mi látọ̀jọ́ ẹ máa dúró interest tó ti máa gorí ẹ̀ ni nítorí mi ò sọ di 4,000 naira lẹ́tún lẹ́nu lẹ́ ń sọ̀rọ̀. àǹtí ṣé torí 2,000 lẹ́sùn wá sí owó báyìí. nítorí 2,000 ẹ wọ ẹ nítorí Ọlọ́run tó ẹ sọ ni kẹ sọ ẹ jọ jàre ẹ̀ka ń kọ̀kọ́ kí n máa rí ẹ wò á dáa fún yín jàre ọlọ́wọ́ ní bá fáyín gẹ́ ìjọ ọlọ́wọ́ ní bẹ̀ wá yín jẹ́ ẹ jọ àwọn kan àwọn arúgbó tó ń lo mẹ́kọ̀ọ́ tó ọmọ kan ti run down ẹ bá tó switch off. àǹtí báwo lè ṣe tẹ ṣe yáwó lọ́wọ́ orú yẹn bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run má jẹ́ kéèyàn jó jẹ ọ̀tá ẹ̀ ni ìjọ yẹn ó rẹ̀ mí díẹ̀ ni malaria ló yọ mí lẹ́nu mi wá rówó tí mo bá fi rògùn olùwẹ̀ má ló kú sínú ilé mo ṣe ni kó yá mi lówó nìyẹn àtìgbà tó dé ti yá mi mi ò rí sọ padà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó kẹ́ ẹ má sunkún àǹtí ṣe dójú mi mọ̀. mo rántí ojú wo wàrà lànà ojú ní tiẹ̀ ò ní wọ́wọ́ tí. láàmì. pẹ̀lẹ́ ó náà bá mi dá ọmọ ẹ̀ sí. mi ò mọ ibi tí ẹ lọ àmọ́ ó máa wù mí kẹ́ mọ́ ní mọ́tò. olórí ẹ mọ̀ pé ẹ̀yin ní ilé lẹ́yìn ọgbà wa tí ó dẹ̀ wọrí ẹ̀yin lọ gbàgbà tó ń gbà wá ní gbogbo gbà ẹ̀yin lábí á mú àbújá gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó lẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń pọ̀ wá kiri ẹsẹ̀ wọ̀ wọlé rí. Olórí mo tún ti dé o. Sísítà mi ni mo ń wá báyìí. Tó ẹni bẹ́ẹ̀ ṣe ni wọ́n bá ṣe jókòó yìí nǹkan ṣe wọ́n o. Kí ló ṣe wọ́n? Iṣẹ́ ń bá wọn múlẹ̀ gidi gan-an ni. Òye mi náà kó tó lọ́wọ́ ṣe tí ìdáhùn àdúrà yìí o. Kéde máa wo ohun tí mo wọ́n ti pẹ́ nígbà tí mo dẹ̀ mọ́ ẹ̀ wọn ò rí báyìí. So bí mo ṣe wá rí wọn tí mo wá rí pé pé ipò tó wà yìí ò dáa. Tí mo dẹ̀ máa fi máa yín ẹja lé wọn lọ́wọ́ pé kò gbèjà wọn. Kíkú mú wọn síbi tí mo ti ń pẹja káwọn náà lè fọwọ́ ara wọn tún ara wọn ṣe. Ẹ jọ̀ọ́ olórí ẹ bá mi ṣàjẹ́ fún wọn. Ajé onísọ̀bùjì ajé tó yẹ pé tí wọ́n bá rí báyìí ẹrù abáyàn kọ́kọ́ wọn balẹ̀ kọ́kọ́ nínú gbogbo wàhálà tó wà yìí. ṣùgbọ́n
Margaret. Olórí. Ṣòro dáadáa ṣá. Torí ẹni tó sọ pé o mọ̀ dáadáa yìí. Èèyàn ló burú jù o. Ẹni tá a mọ̀ lẹ́nìí, ó lè yẹ́sẹ̀ padà ń sìn kó dọ̀la. Kí wàá change o. Mo rò rẹ̀ dáhùn kí n ṣèyàn bẹ́ẹ̀. Ipa àǹtí wọn ń ṣèyàn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má ní mo ṣàyọnu sọ o. Ṣé eré mi, ibi tẹ bá ní kí n fọwọ́ sí, ibẹ̀ ni màá fọwọ́ sí o. Gbogbo nǹkan tẹ bá ti ń sọ pé kí n máa ṣe ni màá máa ṣe. Mi ò ní yóò padà ẹ jọ̀ọ́. Ẹ wo ìṣàlẹ̀wò mi, ẹ jọ̀ọ́. Gbọ́ kí ló ṣe. Olórí, ṣe bí Margaret ni ẹn tá ti mọ̀ lénìí ni a ti mọ̀ ti pẹ́ òun náà dẹ̀kẹ̀rẹ̀ kò ń ṣọmọ burúkú nú ẹgbẹ́ ẹ̀ tó bá ti jẹ́ pé òun ló mú wọn wá abẹ́rẹ́ wọn ti lókun dì nìyẹn abẹ́rẹ́ tó bá dẹ̀ lókun dì wọn ti ní kò ń sọnù àbí ṣé wọ́n máa sọnù ni. Mi ò lè sọnù mi ò lè sọnù pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ gbogbo ohun tẹ́ bá ti ní kí n máa ṣe ni màá máa ṣe máa gbọ́dọ̀ sí i lẹ́nu. Ó dáa tó bá rí bẹ́ẹ̀ kò sí problem. A jẹ́ wípé olè yín tó bẹ́ kì sínú ilé lẹ́ẹ̀kan ni kí ẹ̀ tún kẹ̀ẹ̀kan sí. Margaret tá bá pàdé a máa sọ̀rọ̀. Sí wàhálà. A máa rí aṣojú ẹ ṣe gan ni olórí wa ẹ ṣe òun àmà rí ní báwo ẹ ṣe gbọ́ kò sí wàhálà kò sí wàhálà. Ajé Ògúngúnnísọ̀. Onísọ̀bòjì. Ajé Ògúngúnnísọ̀. Onísọ̀bòjì. Ajé Ògúngúnnísọ̀. Onísọ̀bòjì. Margaret. Ṣó o wẹnu lẹ̀ ṣó o wẹnu ọkọ báyìí? Iṣẹ́ tó rán mi ni mò ń jẹ́ o, ṣé mo jẹ dáadáa? Ẹ jẹ́ rí. Àjíkẹ́, gbogbo ajé tó wà lọ́ọ̀kan ẹ̀, wàá wá bọ́ síbẹ̀, wàá mẹ́yọkùn. Bóyá lọ́wọ́ rẹ̀ níbi dígí tó wà. Kí lo rí? Ṣé èmi ni mo dá tó yìí? Ajé máa dá o. Ajé dá ń tòótọ́. Ó dè níyì tó bá tó ní lọ́wọ́. Àjíkẹ́, gbogbo láńbébé tó wà ńlẹ̀ yìí. Ìpìlẹ̀ ajé ẹ̀ nìyẹn o. Bó o ṣe rí wọn yìí, àwọn náà máa lọ lédè ẹ̀. Àwọn ni ajé tó ń lọ lédè ẹ̀. Láti òní lọ, ìwọ nìkan ṣoṣo ló máa lé ata fúnra ẹ gẹ́gẹ́ bó o ṣe sọ pé ata ló fẹ́ máa tà. Ọwọ́ méjì kò gbọ́dọ̀ lé ata mọ́ ọ. Ìwọ nìkan ló gbọ́dọ̀ máa fọwọ́ kan láńbébé yìí. Kí lè gbòmí ṣe tó lóhùn òrojú wa mi? Èmi ni mo máa ṣe fún ara mi bẹ́ẹ̀ ṣe sọ yẹn èmi ni mo máa ṣe fún ara mi ní ìdígbà kéèyàn kọ́kọ́ bá. Ó dà bẹ́ẹ̀ tó bá wá di dédé aago kan òru wàá gba àlejò ajé. Ajé ń bọ̀ wá bá ẹ lálejò. Ajé Ògúngúnnísọ̀. Onísọ̀bòjì. Ajé Ògúngúnnísọ̀. Onísọ̀bòjì. Ẹ̀ka ajé wọn rà.
ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ pé màá rí ló ṣe rí o bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ẹ sọ pé mo máa rí bí bẹ́ẹ̀ ṣe sọ kẹ́lẹ́ báyìí ni mo ṣe rí ó ti dé o ó dé. ìyẹn kéré mélòó lẹ tí rí. ó mà pọ̀ gan. ìyẹn ṣe bẹ̀rẹ̀ ní mélòó lẹ tí rí. àtijọ́ tẹ́ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ wa yìí àtijọ́ náà lẹ ti bẹ̀rẹ̀ sí ń lówó ẹ tún ṣiṣẹ́ mọ́. mo dúpẹ́ orí mi ṣe. gbogbo àwọn tó máa rajà lọ́wọ́ yín yẹn àwọn náà máa ṣiṣẹ́ fẹ̀yìn kẹ́yìn kan máa náwó lọ kẹ́ máa lówó lọ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣá ìkìlọ̀ wà o ọmọkùnrin kan ṣoṣo tẹ́ bí yẹn ò ní ìpìlẹ̀ ọ̀la yín bó dẹ̀ ṣe wà yẹn àtijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní owó yìí kò tún jẹ́yàn mọ́ bẹ́ẹ̀ bí ò ṣe wá jẹ́yàn mọ́ yẹn ìyà ò gbọ́dọ̀ jẹ ìyà ò gbọ́dọ̀ jẹ o kódà kó mú odidi èèyàn báyìí kó pa sílẹ̀ kó máa kó jẹ tẹ́ ẹ bá débẹ̀ ẹ gbọ́dọ̀ fìyà jẹ lẹ́yìn kẹ́ ẹ tún dúró tì pé nǹkan tó ṣe yẹn ó dà bẹ́ẹ̀ náà ni. ìwẹ̀ ní sùúrù kí lẹ̀ sọ olórí ṣàlàyé gbogbo ilé fún mi tẹ́lẹ̀. ẹ̀yin náà béèrè bá mi sọ because Yorùbá sọ pé ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà béèrè. wo gbogbo ìfẹ́ sọ ọmọkùnrin kan ṣoṣo tí mo ní ẹ jọ̀ọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn ẹ bá mi change ẹ padà kò ní jẹ́yàn mọ́ báwo ni mo ṣe fẹ́ ṣe ọmọ olómo ìwé mọ́kàn tó ṣẹlẹ̀ bá ti sọ fún mi tẹ́lẹ̀ kálẹ̀ ti sọ fún mi ní ẹ wò èmi ò bá má ṣe gbogbo ìtọ́wọ́ ẹ wá sọ gbogbo ìtọ́ ìsọ lẹ́yìn kínní mọ́kàn tó ṣẹlẹ̀ mi ì ṣe mọ́. ṣé ẹ fẹ́ lówó mọ́ ẹ fẹ́ lówó mọ́. mọ́mí ẹ ṣàdúró kan tó tó báyìí. ọmọ kò ló ṣe máa já sí ẹjọ́ dáríjì mi. Mọ́mí why ẹ dájọ́ ọmọ mi o. Thank you, Jesus. Madam, bí ọ̀rọ̀ Báíbù ṣe yé yín tó àti gbàgbé ọ̀rọ̀ Báíbù tó sọ nínú ìwé mímọ́ ní Matthew 6:33 tó ní ká kọ́kọ́ wá ìjọba ọ̀hún ohun gbogbo òun á fi fún wa ẹ̀yin wá fi ìjọba ọ̀run tí Ọlọ́run sọ sílẹ̀ ẹ kọ́kọ́ ń wá ayé ẹ̀yin náà wo ibi tó já sí báyìí tẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ọba kò ní lọ láìṣẹ àti pàápàá èṣù ò lè fúnni kó má padà gba ìlọ́po lọ́wọ́ ẹ̀dá. Well, tiwa kọ́ ni láti ìdájọ́ ọwọ́ Ọlọ́run ló wà ó dẹ̀ ti fi yé wa pé kò sí ẹni tóun ò lè dáríjì nítorí àánú òun ó dúró títí láéláé ni ìmọ̀ràn tèmi lè gbà yín gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ni pé kẹ́ ẹ kún fún ìbẹ̀lọ́run àti ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bóyá Ọlọ́run lè ṣíjú àánú ẹ̀yìn gẹ́gẹ́ bí ọba aláàánú mo dẹ̀ mọ̀ pé ó kéré níwájú Ọlọ́run. Bímbọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ti madam nìkan wọn náà máa gbàdúrà dáríjì ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù. ẹni sùúrù ẹ rọra ti wọn. bọ́dá mi ẹni sùn ọlọ́pàá ẹjọ́ kí náà ṣe é. ó fẹ́ mọ̀ tí wọ́n lè ṣe by the one station where let's go. Let's go. kódà mo fẹ́ bólówó ṣe má jẹ́ bólóṣì ṣe mà ló fa ara tèmi báyìí o. ẹ kọ́ ọ̀rọ̀ ajé o ìyá Àríkẹ́ àǹtí ẹ kàn sí. ojú ẹ rèé mo bẹ́ẹ̀ yọ̀ mo bẹ́ẹ̀ dúpẹ́ níwọ̀n tó jẹ́ pé jẹ́jẹ́ ìjẹ́jẹ́ lọ rántà ló ṣe ọmọ ọ̀dọ́ ọlọ́kà ń bẹ̀ yẹn tọrọ rá ń gbowó ẹ
mo bẹ́ẹ̀ dúpẹ́. ẹ ṣe gan-an o. tí ò ṣe wọ́n náà lò ó. ẹlẹ́dàá mi ṣe o tí ò ṣe wọ́n náà lò. tó gbàbọ̀dé o. mo bẹ́ẹ̀ dúpẹ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ orí yẹ bẹ́ẹ̀ ṣe ta ló lè mọ̀ pé irú èèyàn báyẹn ni ìyálọ́jà jẹ́ wo sálẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn. ó lẹ́gbìn. bó wà ní báyìí sí. torí ẹ̀ náà mo ṣe wá bẹ́yìn ẹ̀gbọ́n mi o bó jẹ́ tọwọ́ kọ́bọ̀ kẹ́ fún mi kémi náà máa lọ tajà o torí bọ́rọ̀ mi ṣe dà báyìí bó ṣe lọ ló ṣe bọ̀ náà ni o. ọlọ́run wà pẹ̀lú wa. ọlọ́run wà pẹ̀lú ọlọ́run ràn wá lọ́wọ́. àmì ẹ̀ tà o. pẹ̀lẹ́ mo bẹ̀ yọ oríire o. dókítà ẹ wò ẹ má bínú pé mi ò tí dandan yẹn ẹ wò ẹ má bínú pé mi ò tí dandan yẹn mo ṣe múra àti máa bọ̀ náà. báwo wà lára ẹ kí lẹ ló ṣe ó ṣe kí ni.